ilẹ̀ Yorùbá jẹ́ tó bàjẹ́ dé. Ó pààyàn lÉkòó, ó pààyàn l'Ógùn, ó pààyàn n'Íbàdàn, ó pààyàn l'Oǹdó, ó pààyàn káàkiri, ó pààyàn l'Ọ́wọ̀. Bàbá yẹn ní òun wà lára àwọn tó tẹ̀lé lọ sí Ọ̀wọ̀. Ó ní over 75 people ní èdè ẹ̀mí ọmọ Yorùbá ní Gani waste. Over 75 ẹ̀mí ní Gani Adams, Ganiyu Adamu. Kí ọmọ Yorùbá dẹ̀ dákẹ́ látijọ́ tó ń dààmú Yorùbá, ìdààmú yẹn ti padà sórí gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé lẹ́yìn. Ṣùgbọ́n mi, I will never attack any one of you. Torí ẹni tẹ́mi ò bá ti mọ̀. Gani ọ̀gá yín mọ̀ pé mo mọ̀ dáadáa. Ó jẹun èpè sanra ní Gani. Tó ló ń wá intelligent, òun wà àánú àbọ̀. Ṣé mò ń bi léèrè? Ta ló kọ́ Gani ní ogun jíjà? That make him reject the work of a training police officers. Òfò ni gbogbo yín máa ṣe, òfò. Òfò lẹ́yìn àti Gani yẹn máa ṣe nílẹ̀ Yorùbá, ẹ máa pa Sunday gbẹ̀yìn ni. No more room for Gani. Kò sí àyè fún ọmọ Tápà láti wá dalẹ̀ Yorùbá rú mọ́. Kò sí àyè fún ọmọ Tápà láti wá máa jẹ gàba lé wa lórí mọ́. Mo máa ń tẹnu mọ́ nínú ọ̀rọ̀ mi. Ní gbogbo ọ̀nà lọ́lọ́run ọba mi ti fi ohun gbogbo jí kí ìran Yorùbá. Ìyà èèyàn ò jẹ́ Yorùbá. Nítọgbọ́n àwa la ní ti ìlàkàyè Ọlọ́run fi jí kí wa. Women's materials God give to the Yorùbás. Àti ṣe ta máa wá olórí ogun tó wà níwárí àwa sọ́jà sí Tápà. Àwọn ọmọ tí àwọn bàbá wa kan gbà tọ́, tán gba bàbá wọn tọ́, tán daṣọ àṣírí bo bàbá wọn pé láyé ẹjọ́ wọn àwọn máa pa olè ní. Táwọn bàbá wọn ò jẹ́ kán pa bàbá àti tiẹ̀. Tó wá délé ní tó wá jẹ́ pé ìran Yorùbá gẹ́gẹ́ ló wá gbógun tì. The majority of you tẹ̀ ń tẹ̀lé Gani lẹ́yìn orí yín ti burú, ọpọlọ yín ti yòrò. Tẹ́sán pé APC nígbà Gani Adams ó lè ní gbogbo yín ó lè gbàtẹ́ ẹ̀ mọ̀ tán. Adá ẹgbẹ́ ẹlẹ̀ Oòduà People's Congress. Bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn nígbà tó bá máa sọ̀rọ̀ ńgbà yẹn lọ́hùn, kí jẹ́ kí bàbá yẹn máa sọ̀rọ̀ kan ní Oòduà. Ẹnìkan tẹ́lẹ̀ tó máa sọ̀rọ̀ kan máa ní Oòduà fún nílẹ̀ Yorùbá ní Ọ̀nìrìṣà. Gani gbéra ẹ̀ kalẹ̀ ọ̀fẹ́ máa complete pẹ̀lú bàbá yẹn. Wọ́n á ní àwọn Yorùbá nation wọn. Gani la kọ́kọ́ pè. Owó ló bíìlì wa 20 billion. Ǹjẹ́ táwọn tó dẹ̀ jẹ́ olórí wa ń gbà yẹn lọ́hùn pé níbo làwọn ti fẹ́ rí 20 billion. Afàsẹ́yìn lójúlówó ọmọ kọ́dọ̀ ẹ̀dẹ́ kò béèrè owó, ó ná owó ara ẹ̀ ni. Ìyẹn kọ́ ni mo bá wálé ni. Ṣé rí ṣìkàṣìkà tó gbàgbé ọjọ́ àti sùn, kó rántí pé ìwà tó ń bá wù lénìí tó bá dọ̀la á padà farahàn. Gani rò pé òun lè máa balẹ̀ Yorùbá jẹ́ lọ. Gani rò pé òun lè máa balẹ̀ Yorùbá jẹ́ lọ káṣírí ọmọ tú. Àṣírí wa ń tú, kí dẹ̀ ṣe pé àṣírí ṣàdédé tú nígbà tó rí ẹni tí Ọlọ́run ọba mi yàn. Nígbà tí ó ní opportunity tó yẹ kó lu opportunity tọ́lọ́run ọba mi fún, ṣùgbọ́n tí ò lò torí owó, tí ẹni tó ní ìtara ìran rẹ̀ tó jáde síta. Gani wá bẹ̀rẹ̀ sí í ṣe ìlara tó ti wá gbọ́ pé wọ́n gbé ìrù ẹkùn jáde síta, orí Gani wá dàrú pátápátá pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ẹ gbọ́ gbogbo tó ń sọ ní ìgboro ẹnu. Mo mọ̀ ojúmọ̀ sọnù mo mọ̀ rí mú he. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, wọ́n ń pè mí lọ́mọ àlè. Ìkan nínú àwọn ọmọ Gani ń pè mí lọ́mọ àlè. Olójẹ́ kí n béèrè pé ta lọ́mọ àlè nínú èmi àti Gani. Mo ní orísun. Mo béèrè ìtàn lọ́wọ́ bàbá mi. Mo mọ ibi tí ìyàgbọ́lé ibi tán bí ìyá mi sí.
mo máa gbolé ibi tí bàbá mi ti jáde. Ẹni bá fẹ́ wádìí mi bóyá ọmọ àlè ni mi, ẹ lọ sí ìlú tó ń pè ní Ìpótì Èkìtì, ìlú Kọ́lẹ́nì Ayọ̀ Àríyọ̀, ìlú Òjè, ìlú bàbá Àkàndé, ìlú bàbá yìí orúkọ Ọlọ́mọjọbí, ìlú Yínká Ayéfẹ́lẹ́, ìlú Fẹ́mi Sólà, wọ́n pọ̀ dáadáa. Tẹ́ bá ti débẹ̀ ẹ lẹ́ ń lọ sí ilé Pàákúta, ilé bàbá àti tèmi nìyẹn. Tẹ́ bá ti débẹ̀ ẹ lẹ́ ń lọ sí ilé Ayè, ọmọ Ayè Sòsòjúta, ilé ìyá mi nìyẹn. Àwa lọmọ Amúlà mẹ́tàlá wáṣẹ̀ yẹ, ọmọ Amúlà pẹ́kọ̀rọ̀ òkú, ọmọ Ògún ọmọ Abẹ, àwa lóríkì. Tẹ́bá kọ́tọ́ kèmí lọ lé bàbá mi tó tún dá mi padà sílé ìyá mi, orí mi a máa wú. Ìran bàbá mi, àwọn ìran ìyá mi ń bọ́ láti Ilé Ifẹ̀. Gbàrà tán bọ̀ ìrìn àjò wọ́n dé Adó Èwí. Ìdílé Ọ̀jà làwa ti jáde ní Adó. Àwọn lára wọn tún gbéra lóde Ìpótì. Bẹ́ẹ̀ náà làwọn ìyá mi ṣe rìn nìyẹn. So mo lè pa ìtàn ibi tí èmi ti jáde. Mo ní oríkì, ṣẹ́gbọ́n mi, èmi ní oríkì ìdílé agboolé bàbá mi. Àwa lọmọ adára níwọ̀n ọkùnrin, ọmọ òró gbádágì sẹ́nùjà, ọmọ apata ogun kánrin. Ẹni kí Gani wá kí oríkì títí ẹ̀, ọmọ àlè, ọmọ àtọ̀húnrìnwá, ọmọ tápà, kó wá kí oríkì títí ẹ̀, kó wá kí oríkì títí ẹ̀. Ìyá mi lọmọ Ayè Sòsòjúta, ọmọ Adigba Iṣu Tọrẹ, ọmọ Ọ̀bánijà tí ń fomi toro ẹja sí ni lẹ́nu. Ẹ pàtẹ́wọ́ fún mi. Àwa ojúlówó ọmọ ọkọ làwa. Mi ò kì í ṣe pé ẹsẹ̀ kan mi Yorùbá, ẹsẹ̀ kan tápà. Kì í ṣe pé ẹsẹ̀ kan Yorùbá, ẹsẹ̀ kan Fúlàní. I'm a complete Èkìtì man, a authentic ọmọ kóòtù òjíire. Gani lọmọ tápà tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Mo ti sọ fún yín pé ẹ̀yin ọmọ Gani, mi ò lọ́rọ̀ láti bá yín sọ tó because bí mo ṣe ń wò yín, the majority of you, èyí tó jọ yóò OPC Gani jù tó pẹ́ jù ní 10 years. Ní 2016, 10 years tó jọ yín, 10 years. So ọmọ ọkọ là wà, ọmọ ọkọ. Kí n tó kú, kí n tó travel pé èmi náà ń lọ sẹ́kọ̀ọ́, màá lo 25 years. Tí ò bá ní pé 25 years á kù díẹ̀. Torí mo ṣe primary school, mo jáde secondary school, kémi náà tó gbéra pé Èkó yá. Ara àwọn family mi kan ló wà níbẹ̀, Ayéfẹ́lẹ́, Yínká Ayéfẹ́lẹ́, bàbá wa Ayéfẹ́lẹ́ àti ìyá mi ọmọlé Ayè ni wọ́n. Mo mọ̀lé dáadáa o. Àwọn tèmi mọ̀ mí o, mo dá àwọn tèmi mọ̀ pé ojúlówó ọmọ ọkọ lèmi. That is why lọ́rọ̀ I don't have anything but mo ní Yorùbá. Àwa ò dẹ̀ nígbà kí àtọ̀húnrìnwá ọmọ tápà kó balẹ̀ Yorùbá jẹ́ mọ́ wa lọ́wọ́. Àwa ò nígbà. Bí àwọn bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn ṣe fenúwénú tí wọ́n jẹ́wọ́, àwa tòde òní ò nígbà kí Gani máa pa àwọn tó ní ètò rere fún ìran Yorùbá, àwọn tó ní good plan ńlẹ̀ fún ìran Yorùbá, kí Gani dé kó máa gbógun tiwọ́, kí gbogbo adẹ̀ má dákẹ́ kó máa wòran. Enough is enough. Enough is enough. Omíyalé kú ọjọ́ mẹ́ta. Enough is enough. Enough is enough. Tí ọmọ Gani bá lè jáde tó ní àwọn ọmọ kan ṣe propaganda tó ń pè mí ní ọmọ àlè. Mo jọ bàbá mi bí omi mú mi ni. Mo dẹ̀ popular ní láti kékeré, mo ti popular ní Ìpótì Èkìtì. Ọmọ améwé ní jiyàn, ọmọ ilé ní ẹwẹ́lẹ́, àwárẹ̀ o, àwárẹ̀ Ìpótì o, àwárẹ̀ o, kí ọmọ ọlọ́jà yìí ṣe, ní lọ́mọ ọlọ́jà yìí hùn, kí ọmọ ọlọ́jà yìí ta, iyọ̀ lọ́mọ ọlọ́jà yìí ta,
orí mẹ́jà lẹ́la ọjà mọ́gà lóye arígbó ẹnu ṣòṣùkè ọmọ ilé ní ẹ̀wẹ̀lẹ̀ àwárẹ̀ I challenge you àti ìwà àtọ̀gá ẹ kí Gani jáde síta kó wá fi oríkì ilé bàbá ẹ lárí gidi ọ̀tọ̀ lóríkì ìlú ọ̀tọ̀ lóríkì ilé ìyá ọ̀tọ̀ lóríkì ilé bàbá ọ̀tọ̀ lóríkì family house kí wọ́n ní ká wọ́n máa kì mí báyìí ká máa kì mí mọ́ oríkì ìpòtì ká má lè kì mí lọ sóríkì ilé ìyá mi ká má lè kì mí lọ sóríkì ilé bàbá mi agboolé ibi tí mo ti jáde lágboolé ibi tí mo ti jáde àwa lọ́mọ ògbóyè gbéyàwó oh God àwọn ọmọdé ẹ máa bá yé ọ̀gá yín Gani jẹ́ o ẹ máa bá yé ayé Gani máa tapa ò mọ́ wa lọ́wọ́ tí ò bá fi Yorùbá lọ́rùn lẹ̀ ó máa tapa ò ṣùgbọ́n mi ò ń sọ máa lè mú dá bàbá mi mọ̀ bàbá mi ò dẹ̀ deny pé ọmọ àlè ni mí ṣùgbọ́n mi mo dá bàbá mi mọ̀ dáadáa ló jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá máa ká mi lára torí mo jẹ́ ojúlówó ọmọ ọkọlẹ̀ Yorùbá mi ò wá láti tápà kò sẹ́ni tó lè pa ìtàn pé bàbá mi ó wá jalè ní ìran bàbá ẹ̀ jalè ògbójú ọdẹ àwọn bàbá tó bí bàbá mi wà lára àwọn Èkìtì parapọ̀ tó já ogun Kírìjí jọgbọ́ so to show you that I'm a genuine Yorùbá man a genuine Èkìtì man òfò ní ẹ̀yìn àti Gani ọ̀gá yín máa ṣe nílẹ̀ Yorùbá mo lágbára Ọlọ́run lọ́sẹ̀ táwọn máa mú ìmọ̀ àwá sí Èkó ṣẹgbọ́ mi ọkọ̀ ọ̀fẹ́ wọ́n ti ní kí n máa wò yín ràn ẹ fẹ́ wọ ọkọ̀ ọ̀fẹ́ d'Àbújá ni ẹ fẹ́ wọ ọkọ̀ ọ̀fẹ́ dé Àbújá ìwọ ọ̀gá yín tó jáde síta tó lẹ́nìyàn ká pààyàn ẹ̀ ń bínú ògo Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan ṣe the Yorùbá say that we don't need your service again OPC Gani ẹgbẹ́kẹ́gbẹ́ we don't need your service again ẹ wá ní ẹ orúkọ kan orúkọ tẹ́ ẹ ti bíúdì orúkọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ọmọ Yorùbá tẹ́ ẹ tẹ̀jẹ̀ ẹ lẹ̀ straight bullet lẹ́ẹ̀fi bíúdì orúkọ afẹ́fẹ́ wá fẹ́ wọn ọmọ Yorùbá wá rí fòrò adìyẹ ẹ wá fi kàrà ọmọ Sunday Igboho who does that láàrin èmi àti Gani ta ló máa lè ńgbà tí mo dẹ́kọ̀ọ́ 1988 ńgbà tí máa padà pé mo tún padà lọ sí ìlú a máa lọ sí bíi 23 years torí Èkó dùn mọ́ mi gan 23 years tọ́ba tí ni wọ́n ń lọ lé ọdún màá yọrí bọ́rọ̀ màá sá 23 years bí mo ṣe pẹ́ lájò tó ń gbà yẹn lọ́hùn gbàrà bí mo ṣe bọ́lẹ̀ ẹnu mọ́tò mo mọ̀nà lé bàbá mi mo mọ̀nà ilé ìyá mi Gani òfò lẹ́yìn àti Gani yẹn máa ṣe nílẹ̀ Yorùbá ẹ máa pa Sunday gbẹ̀yìn ni no more room for Gani kò sí àyè fún ọmọ Tápà láti wá dalẹ̀ Yorùbá rú mọ́ kò sí àyè fún ọmọ Tápà láti wá máa jẹ gàba lé wa lórí mọ́ mo máa ń tẹnu mọ́ nínú ọ̀rọ̀ mi ní gbogbo ọ̀nà lọ́lọ́run ọba mi ti fi ohun gbogbo jí kí ìran Yorùbá ìyà èèyàn ò jẹ́ Yorùbá nítọgbọ́n àwa la ní ní ti ìlàkàyè Ọlọ́run fi jí kí wa women's materials God give to the Yorùbás àti ṣe ta máa wá olórí ogun tó wá níwárí àwa sọdá sí Tápà àwọn ọmọ tí àwọn bàbá wa kan gbà tọ́ tán gba bàbá wọn tọ́ tán daṣọ àṣírí bo bàbá wọn pé láyé ẹjọ́ wọn àná wọn máa pa olè ní táwọn bàbá wọn ò jẹ́ kán pa bàbá àti tiẹ̀ tó wá délé ní tó wá jẹ́ pé ìran Yorùbá gangan ló wá gbógun tì the majority of you tẹ̀ ń tẹ̀lé Gani lẹ́yìn orí yín ti burú
ọpọlọ yín ti yòrò tẹ́sán pé APC nígbà Gani Adams ní ó lè ní gbogbo yín ó lè gbàtẹ́ ẹ̀ mọ̀tàn adá ẹgbẹ́ ẹlẹ̀ Oòduà People's Congress bàbá Dr. Fẹ́dí Fáṣọ̀ǹgàn nígbà tó bá máa sọ̀rọ̀ ńgbà yẹn lọ́hùn kì í ṣe kí bàbá yẹn máa sọ̀rọ̀ kan ní Oòduà ẹnìkan tẹ́lẹ̀ tó máa sọ̀rọ̀ kan máa ní Oòduà fún nílẹ̀ Yorùbá ní Ọ̀nìrìṣà Gani gbéra ẹ̀ kalẹ̀ ó fẹ́ máa complete pẹ̀lú bàbá yẹn òfò ló máa ṣe òfò we mean all of you àwọn bàbá yẹn ronú dáadáa pé nígbà tí June 12 ṣẹlẹ̀ yìí tí a bá tètè múra ara burúkú làwọn ará bíbá máa dá nílẹ̀ Yorùbá wọ́n pẹ̀mọ̀ pọ̀ wọ́n porí pọ̀ wọ́n pa làákàyè pọ̀ wọ́n pọgbọ́n pọ̀ wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ tán pè ní Oòduà People's Congress fún ìjàngbara ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹgbẹ́ akọ̀yà fún ìran Yorùbá bí àwọn bàbá wa láyé àtijọ́ tán pera wọn ní Àgbẹ̀kọ̀yà tó kọ̀yà fún àwọn àgbẹ̀ wọ́n wá gbé ilé ìdíje ẹgbẹ́ akọ̀yà fún ìran Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá wà lẹ́kọ̀ọ́ 1994 1995 1996 kí wọ́n tó àtàkì ọmọ Yorùbá àwọn yẹn máa rò pé ẹ̀ méjì ṣùgbọ́n gẹ́rẹ́ táwọn bàbá yẹn gba ọmọ àtọ̀rìnwá ọmọ Tápà ẹ̀mí Tápà yá ó wá bẹ̀rẹ̀ sí ń ta gbogbo àwọn bàbá yẹn nípa torí pé ọmọ Tápà ni torí pé wọ́n pè kó wá jẹ́ youth leaders he started blackmail Gani good in propagandas Gani Adams good in propagandas bàbá Dr. Fẹ́dí Fáṣọ̀ǹgàn ti lọ ń ṣòṣèlú ní ẹgbẹ́ oníjàngbara kó máa kọ̀yà fún ìran Yorùbá ó ti kó lọ sí PDP wọ́n ti join PDP wọ́n ti join wá because he want to make people believe in him làwọn èèyàn fi yàtìlẹ́yìn ó gbógun ti bàbá oníbàbá o lára bàbá tó jáde ń jọ Àná Adéṣọ̀kan ó wà lára àwọn tó gbé Gani lẹ́yìn bàbá kan jáde síta pé wọ́n jọ lọ sí Ọ̀wọ̀ ni lára àwọn tó gbé Gani lẹ́yìn nìyẹn at the end of the day bí Gani léèrè pé kí ló wá dọ̀dọ̀ Jonathan bí Gani léèrè pé iṣẹ́ tó ń ṣe owó tó ń ná ilé iṣẹ́ wo ló dálẹ̀ business wo ló ṣe ó lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn ó sọ ẹgbẹ́ ajìjàngbara ilẹ̀ Yorùbá ó sọ di ẹgbẹ́ business ara ẹ̀ he divide it to another place ẹ wá máa pè ní jagunjagun ọ̀rọ̀ yín ti cast ọ̀rọ̀ yín ti ṣe kíni ó ti cast afẹ́fẹ́ ti fẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá tí mọ̀ pé Gani ń ṣe ọmọ Yorùbá ẹ lọ wádìí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbààgbà ẹ mọ̀ pé Gani yìí ṣe ara wa àwọn arigidi bí mo ṣe máa ń sọ̀rọ̀ nísìnyí ó pín arigidi sọ́nà méjì ìgbà tí TB Joshua wà láyé a máa rà tí ọmọ àlè ọmọ àtọ̀rìnwá yìí tó fojú TB Joshua rí tábà sì rí ọmọ ọ̀wọ̀ ọmọ lọ́wọ́ mẹ́dẹ̀ tẹ́tẹ̀ ń jẹran ẹdún tó ń tẹ̀lé Gani ajẹ́ pé ọmọ àlè ni torí Gani kógun wá sí Ọ̀wọ̀ Ọlọ́run ló ní kí àwọn ọmọ Ọ̀wọ̀ palace boy kan ṣàpù ju Gani lọ ní ọjọ́ yẹn ló sáré bí ehoro ní ọjọ́ yẹn ló wọ aṣọ obìnrin jáde síta ẹni tó sáfógun wá ń pè yàn ẹ̀yin ọmọ ẹ̀ wá ń pè yàn kan ní ọmọ àlè ẹ̀yin tí ẹ lè sọ the genesis of the OPC the purpose of the OPC àwa lè sọ ẹjọ́ ìlú OPC lánàá ni ọ̀gá yín ó ajá ẹgbẹ́ kan wà ní àmẹ́ ní àwọn ọmọ Yorùbá tó wà ní abroad mo ti gbàgbé ẹjọ́ tẹ́ bá wà lórí program ẹ̀ tó rán mi létí ó ajá kí ẹgbẹ́ yẹn mọ́ wọn lọ́wọ́ ni wọ́n ti ní president wọ́n ti yan gbogbo oyè ló bá ní dẹ́dẹ́dẹ́ àfi tó bá sọ ọ́n di president pé tí wọ́n bá ti lè sọ ọ́n di president kan sọ ọ́n di kí lẹ ti ń pè live praetor ní kíní kan náà dáná yìí
ló wá fà á ó nígbàrà tó ti gbọ́ pé wọ́n gbé ìrù ẹkùn jáde síta ẹbí Gani léèrè lára àwọn tó lọ àtàkì ilé Sunday Igboho tí àwọn ọmọ Gani ò bá síbẹ̀ ẹbí Gani léèrè nígbà tí Sunday Igboho lọ sílé tí ò bá fi ìkan sórí ìjòkó fún Sunday Igboho ó júra wọn lọ ní ẹbí léèrè nígbà tí Sunday Igboho lọ sílé ẹ̀ láàrin Ìbàdàn pé Sunday Igboho bọ̀ he planned that two way but Almighty God make him fail wobbly ìyẹn Gani Adams ni o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ló ti lu ayé ẹ̀yin mọ́lú ló ti jayé ẹ̀yin mọ́ títí ẹ̀ ó jayé ẹ̀yin tó tún jayé ọmọ títí yín mọ́ ìsọdá Guru Maharaj náà ti àtàkì Sunday Igboho torí pé ó sọ wípé òun lọ lé ẹ̀ yes ẹ̀yin máa já yín gbà ẹ̀rí lẹ́ ń wò yìí o Gani hijack OPU in UK bó ṣe hijack Yorùbá One Voice in Ireland bí Sunday Igboho ṣe yarí mọ́ àwọn yẹn lọ́wọ́ ní Guru Maharaj nígbà tọ́mọ ọlọ́mọ máa délé ó ti fi ògùn sórí ìjókòó kó wá jáde níta kó wá deny ẹ̀ he sent 8 man to Sunday Igboho kó tó wá bọ̀ sí Sunday Igboho mọ́lé pé now àti ìgbàyé ní the only way ni pé kí Yorùbá máa lọ no problem ó yá kí ni plan tó wà lẹ̀ Igboho tẹ̀ pé wá pé yes ibà Gani Adams ti dé pẹ̀lú wa ọ̀nà ti là gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n máa gírí kankan ní Sunday Igboho àti ṣe nǹkan báyìí lẹ̀ àti ṣe nǹkan báyìí lẹ̀ àti ṣe nǹkan báyìí lẹ̀ ọjọ́ kẹrin ẹ̀ no a week later náà wá bọ̀ sí ilé Sunday Igboho mọ́lé kí Gani wá jáde níta kó lóun mọ̀ nípa ẹ̀ ní kíní olórí burúkú bẹ́ẹ̀nu ẹyẹyẹ.